Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fáṣọ̀nù Victor, Ajínrere Kristi. Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí. Ọlọ́run mímọ́, a gbé yín ga torí pé ẹ̀yin ni ọba wa. A dúpẹ́ torí pé ẹ̀yin la lágbára. Ẹ̀yin ni ohun gbogbo nínú ohun gbogbo. A fi gbogbo ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ yín. Ọlọ́run wa ẹ ṣeun. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin, èyí tí a ń rí gbà nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A sì fi ògo, àtọlá àti ìbùkún fún Ọlọ́run wa pé àlàáfíà Ọlọ́run là bá yín. Àlàáfíà Kristi tó ṣe iyebíye ju bí ayé tí ń fi fúnni tí wọ́n sì ń gbà padà lọ yóò jẹ́ ìpín wa lórúkọ Jésù. Àmín. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń kọ́ ẹ̀kọ́ kan lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ẹ̀kọ́ náà dá lé lórí ìjọsìn, orin kíkọ ni tàbí lílo èlò orin. A fẹ́ wo ìsìn májẹ̀mú titun èyí tí Ọlọ́run gbé kalẹ̀ nípasẹ̀ Kristi. A fẹ́ wò bóyá ó pàṣẹ pé kí àwọn Kristẹni kó máa fi èlò orin kún orin kíkọ láti yin Ọlọ́run lógo. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a wo gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì tó sọ̀rọ̀ nípa orin kíkọ. A sì ń gbàtàbẹ̀ sí ń wò wọ́n, a rí pé wọ́n ṣe díẹ̀. A wo ìwé Mátì orí 26, Mátì 26 verse 30. A rí pé níbẹ̀ ní ìgbà tí Kristi fi ètò ìbùkàrà lọ́lẹ̀ tán, a sọ fún wa pé ó kọ orin pẹ̀lú àwọn àpọ́sítélì rẹ̀, wọ́n sì lọ sí orí òkè Ólífì. Ohun tí ìwé Mátì orí 26 26 ẹsẹ̀ 30 tó kọ́ wa nìyí. Nígbà tá a tẹ̀síwájú, a rí pé ìwé Kólósè orí 3, nígbà tá a wo ẹsẹ̀ 16, ó kọ́ wa pé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kó máa gbénú gidi gbogbo nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa gbára yín ní ìyànjú nínú sáàmù, orin ìyìn àti orin ẹ̀mí, kí ẹ sì máa kọrin dídùn ní ọkàn yín sí Olúwa. Ohun tí ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 16 kọ́ wa nìyí. A sì rí kà níbẹ̀ pé òfin pàtó tí Ọlọ́run gbé kalẹ̀ ó ní pé kí wọ́n kọ orin. Ìyẹn bẹ́ẹ̀. A tún wo Éfésù orí 5 ẹsẹ̀ 19, ó tún sọ bákan náà fún wa. A tún wo ìwé Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 15, ó ní kí a máa fòye, kí a máa fi ọgbọ́n kọrin, kí a sì máa fòye gbàdúrà. Ó ní kí a máa kọrin nínú ẹ̀mí, kí a sì máa fi òye kọrin pẹ̀lú. Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 15 ló kọ́ wa bẹ́ẹ̀. A tún wo ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 13. A sọ fún wa pé bí inú ẹnikẹ́ni á dùn bí, a ní kí ó kọ orin sáàmù, kó kọ orin ìyìn sí Ọlọ́run. A tún rí kà nínú ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 9. Ó sọ nípa pé àwọn kèfèrí yóò kọrin láti yin Ọlọ́run lógo. A tún rí kà nínú ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 15. Ó sọ fún wa níbẹ̀ pé ó ní èso ètè wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. A sì tún rí kà ní Ìṣe Àpọ́sítélì orí 16. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 25, a ní Paul òun Sílà wọ́n wà nínú túbú, wọ́n ń kọrin, wọ́n sì ń gbàdúrà sí Ọlọ́run. Ní gbogbo ẹsẹ̀ Bíbélì tí a gbé kalẹ̀ nínú ìlànà ẹ̀kọ́ májẹ̀mú titun,
níta rí kà ní pé ìjọ Ọlọ́run àti àwọn Kírísítẹ́nì kọ̀ọ̀kan ohun tí a rí ní pàtó nínú ìfẹ́ Ọlọ́run ni pé wọ́n ń kọrin sí Ọlọ́run. Wọ́n ń kọrin sí Ọlọ́run. A ò rí àpẹẹrẹ kan pé ìjọ májẹ̀mú titun tá a rí kà nínú Bíbélì pé wọ́n lo ohun èlò orin kún orin kíkọ wọn láti yin Ọlọ́run lógo. Níta rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. A sì fẹ́ kí àwọn ènìyàn wa nílé tí àjọ kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀ káwọn náà tún ṣèwádìí ẹ jẹ́ ká jọ ṣèwádìí nínú ìsìn májẹ̀mú titun. A rí kà pé lábẹ́ ìsìn májẹ̀mú láéláé àwọn Ísírẹ́lì wọ́n ń kọ orin wọ́n sì ń lo èlò orin láti yin Ọlọ́run lógo. A rí kà níbẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nínú iṣẹ́ ìsìn májẹ̀mú titun a ò rí àpẹẹrẹ kan pàtó tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n fi ohun èlò orin kún iṣẹ́ ìsìn wọn sí Ọlọ́run nígbà tó yin Ọlọ́run lógo nínú orin kíkọ. A ò rí àpẹẹrẹ kan kà nínú ìlànà ìsìn májẹ̀mú titun. Ìdí ẹ̀ la fi gbé tòun wá pé ká jọ gbé yẹ̀wò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. So à ń wo ìjọsìn orin kíkọ ni tàbí lílo èlò orin apá kejì ìtàfẹ́ wò ní. A sì fẹ́ béèrè àwọn ìbéèrè lọ́wọ́ wa. Tá bá sọ̀rọ̀ nípa àṣẹ authority a mọ̀ pé Kristi la fún ní àṣẹ láti darí nínú ìsìn. Àṣẹ authority in religion has been given to Christ. A gbà pé a sì mọ̀ pé gẹ́gẹ́ bí ìfihàn ọ̀rọ̀ Ọlọ́run pé Kristi la fún ní àṣẹ tó ní nǹkan ṣe pẹ̀lú ìsìn lónìí. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Òun ni ìwé Hébérù orí 12 nígbà tá kíyèsí ẹsẹ̀ 2. A sọ fún wa pé òun ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa. A rí kà níbẹ̀ bẹ́ẹ̀. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 2. Olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa. So òun ni aláṣẹ tá bá ń sọ̀rọ̀ nípa ìsìn àwọn tó gba Ọlọ́run gbọ́ lónìí nípasẹ̀ Kristi. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì, a rí kà pé Kristi gbé ìlànà májẹ̀mú titun kalẹ̀ lórí ìlérí tó dára jùlọ. Jesus established a better covenant on a better promises. A rí kà bẹ́ẹ̀ pé Jésù gbé májẹ̀mú tuntun kalẹ̀ tó dá lórí ìlérí tó dájú tó dára jù. A rí kà bẹ́ẹ̀. So tá a sọ ni pé àṣẹ tí Kristi fi lọ́lẹ̀ nínú ìsìn lónìí ó la gbọ́dọ̀ tẹ̀lé. Ó wá jẹ́ ká béèrè pé báwo wá la ṣe ń mọ bí a ṣe ń fi àṣẹ lọ́lẹ̀, how to establish scriptural authority. Àkọ́kọ́, ọ̀rọ̀ tó bá tẹnu Kristi jáde, àṣẹ direct command, àṣẹ tó ti ẹnu Kristi jáde. Èkejì, àpẹẹrẹ tá a bá lọ́wọ́ àwọn àpọ́stélì. Ìkẹta, ọ̀rọ̀ tí ó súyọ, ọ̀rọ̀ tó súyọ nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ ká wá gbé lórí ọ̀rọ̀ lílo èlò orin. Ǹjẹ́ Jésù Kristi Olúwa wa ó fún wa ní àṣẹ pé tí a bá ti ń sin Ọlọ́run tá a yin Ọlọ́run lógo nínú orin kí a fi èlò orin ká fi kún ìsìn wa sí Ọlọ́run? Ìjà gba àṣẹ bẹ́ẹ̀ lọ́wọ́ Jésù Kristi Olúwa wa? Ìjà tilẹ̀ rí àpẹẹrẹ pàtó tàbí àṣẹ pàtó nínú ọ̀rọ̀ Ọlọ́run tó wí bẹ́ẹ̀ fún wa? Ìdáhùn ni pé rárá. Ẹ ká wo Bíbélì. Ẹ ká wo Matthew orí 28. Matthew 28 orí 28 Matthew 28 kí a kíyèsí láti ẹsẹ̀ 18. Matthew 28 verse 18 to 20. Mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ẹ wo ẹsẹ̀ 18 Matthew 28 18. Jésù sì wá ó sì sọ fún wọn pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn ní orúkọ Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Ẹ gbọ́ ẹsẹ̀ 20. Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín. Ẹ kíyèsí, èmi wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí tó fi di òpin ayé. Àmín. Níbi ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àṣẹ
tí Kristi gbé kalẹ̀ òun ni àwọn àpọ́sítélì tẹ̀lé. Ǹjẹ́ a rí àṣẹ pàtó láti ẹnu Kristi pé bí a bá yin Ọlọ́run lógo nínú ìsìn wa sí Ọlọ́run, a gbọ́dọ̀ fi ohun èlò orin kún ìsìn wa sí Ọlọ́run? Ǹjẹ́ a rí àṣẹ pàtó, direct command, láti ẹnu Kristi tí a sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú Ọlọ́run nípa lílo èlò orin kún orin kíkọ láti yin Ọlọ́run lógo? Ìdáhùn ni pé rárá. Ìdí tó fi jẹ́ rárá ni pé Kristi sọ pé ó ní ẹ máa kọ́ wọn kí ẹ sì máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín. Ìwé Mátíù orí 28 verse 20 ló sọ bẹ́ẹ̀. Àṣẹ Kristi òun ni a gbọ́dọ̀ tẹ̀lé tá bá ń sọ̀rọ̀ nípa májẹ̀mú titun, New Testament worship, ìjọsìn májẹ̀mú titun. Àṣẹ Kristi la gbọ́dọ̀ tẹ̀lé. A sì ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ìyàtọ̀ wà nínú ìsìn májẹ̀mú titun àti ìsìn májẹ̀mú láéláé, àti gbé oore ọ̀fẹ́ àti ìlànà náà kalẹ̀ fún wa. Eléyìí gbọ́dọ̀ yé wa. A sì ti rí kà bẹ́ẹ̀. Nígbà tá a tún wá kíyèsí ìwé Kólósè orí 3, Kólósè orí 3 nígbà tá a wo ẹsẹ̀ 17, Ọlọ́run tún bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mímọ́ rẹ̀. Kí ló bá wa sọ? Kólósè orí 3 ẹsẹ̀ 17 kí ló wí? Ẹ gbọ́ o. Colossians chapter 3 verse 17. Ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Kristi Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. So níbí yìí a dá wa lẹ́kọ̀ọ́ pé ohun gbogbo tá a bá ń ṣe nínú ìsìn Jésù lọ́rọ̀ tàbí ní ìṣe, kí a máa ṣe wọ́n ní orúkọ Jésù Olúwa. Túmọ̀ sí pé kí a máa ṣe wọ́n ní àṣẹ Kristi. Kristi ni aláṣẹ. Tí a bá ń sọ̀rọ̀ nípa májẹ̀mú titun, májẹ̀mú tí Kristi fi lọ́lẹ̀, Kristi láláṣẹ. A sì tútù fi ẹsẹ̀ wa múlẹ̀ níbí pé ohunkóhun táwọn bá ṣe lọ́rọ̀ lérò ní ìṣe, kí a máa ṣe wọ́n ní orúkọ Olúwa Jésù Kristi, kí a sì máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Àti rí ilé ìkà bẹ́ẹ̀. Ẹsẹ̀ Bíbélì tí mo fẹ́ ká kíyèsí, Jòhánù 2 ẹsẹ̀ 9, 2 John verse 9. Ó ní ẹnikẹ́ni tí ó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa yìí tó sọ pé ẹnikẹ́ni tó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ó ní irú ẹ̀kọ́ ló sì wà nínú ìwé mímọ́. Ẹ̀kọ́ Mósè wà níbẹ̀, ẹ̀kọ́ àwọn wòlíì wà níbẹ̀, ẹ̀kọ́ Kristi ní sáà tá a wà yìí lọ́lọ́run fẹ́ kí a tẹ̀lé. Kí ni ẹ̀kọ́ Kristi nípa jíjọ́sìn sí Ọlọ́run, yíyin Ọlọ́run lógo? Ó ní pé wọ́n fi ẹnu wọn kọrin ìyìn sí Ọlọ́run. A ò sì rí àpẹẹrẹ láti ọ̀dọ̀ Kristi pé kí wọ́n máa lo èlò orin kún orin kíkọ láti fi ògo fún Ọlọ́run, láti yin Ọlọ́run lógo. A ò rí àpẹẹrẹ kan. A sì ti wo àwọn ẹsẹ̀ Bíbélì tó sọ fún wa pé àṣẹ Kristi la gbọ́dọ̀ tẹ̀lé nínú ohunkóhun tí a bá ń ṣe lọ́rọ̀, lérò àti ní ìṣe. A tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a ò rí àpẹẹrẹ kan látọ̀dọ̀ àwọn àpọ́sítélì Kristi, nítorí pé Kristi gbé iṣẹ́ ìhìnrere àti iṣẹ́ ìgbàlà ó gbé lé àwọn àpọ́sítélì lọ́wọ́. Ó sì gbé ìdarí àti ìtọ́ni ìjọ lé àwọn àpọ́sítélì lọ́wọ́. Ní ìwàláàyè wọn, wọ́n gbé ìsìn mímọ́ kalẹ̀, wọ́n sì gbé ìjọ májẹ̀mú tuntun kalẹ̀, wọ́n sì jọ́sìn sí Ọlọ́run. Bí wọ́n sì ti jọ́sìn sí Ọlọ́run, wọ́n ti dúró gẹ́gẹ́ bí àṣẹ tàbí àpẹẹrẹ fún wa lónìí. Gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì tí a fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú májẹ̀mú tuntun, ó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé wọ́n ń kọrin ìyìn sí Ọlọ́run pẹ̀lú èso ètè wọn tí ń jẹ́wọ́ orúkọ Olúwa. Wọ́n ń kọrin láti ẹnu wọn sí Ọlọ́run. Wọn ò fi ohun èlò orin tàbí ohun kan kún orin ìyìn wọn tàbí ìsìn wọn nípa orin kíkọ sí Ọlọ́run alààyè. A ò rí àpẹẹrẹ kan lọ́wọ́ àwọn àpọ́stélì.
ẹ̀gbọ́n tí Ìṣe Àpọ́stélì orí kejì ẹsẹ̀ 42 Act 2 verse 42 ẹ̀gbọ́n tó wí ni. Ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì ní bíbu àkàrà, ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Nígbà táwọn verse 47 ó ní wọ́n yin Ọlọ́run, wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo, Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Bí àwọn àpọ́stélì àtàwọn kírísítẹ́nì àkọ́kọ́ bí wọ́n ti ń jọ́sìn sí Ọlọ́run nìyí, tá sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Òun la gbọ́dọ̀ tẹ̀lé. Kí nìdí tá a gbọ́dọ̀ tẹ̀lé? Paul àpọ́stélì sọ̀rọ̀ nínú ìwé Gálátíà orí kìíní ẹsẹ̀ 6 sí 9. Ohun tó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run tó bá wọ́n wàásù ire mìíràn ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí nípasẹ̀ Paul àpọ́stélì. tó ọ̀rọ̀ àwọn àpọ́stélì tàbí àṣà tàbí ìlànà táwọn àpọ́stélì ti gbé kalẹ̀, ó ti dúró gẹ́gẹ́ bí ìlànà ẹ̀kọ́ àpẹẹrẹ fún wa lónìí. Òun la gbọ́dọ̀ tẹ̀lé bí a bá fẹ́ dúró nínú ìfẹ́ Ọlọ́run. Ohun tá a tún sọ ní tá a tún fẹsẹ̀ wa múlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni pé lílo èlò orin kò tinú ìgbàgbọ́ jáde, torí pé a rí àpẹẹrẹ kan nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, kò tinú ìgbàgbọ́ jáde. A dẹ̀ sọ fún wa pé ohunkóhun tí ò bá tinú ìgbàgbọ́ jáde ẹ̀ṣẹ̀ ni. Ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 23 Romans 14 verse 23 ló fẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. A tún sọ fún wa pé lílo èlò orin kò tinú òtítọ́ jáde, kò tinú òtítọ́ jáde, torí Jésù ń kọ́ wa ní ẹ̀kọ́ ìjọsìn ẹ̀mí àti òtítọ́. Òtítọ́ ni àgbékalẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ tí a lè rí àpẹẹrẹ rẹ̀ nínú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run nínú májẹ̀mú titun, torí pé nínú májẹ̀mú titun làwọn èèyàn ti fi ìjọsìn hàn sí Ọlọ́run nípasẹ̀ Kristi. Níbẹ̀ dẹ̀ ni gbogbo ìlànà ìsìn wa ló gbọ́dọ̀ dálé lórí lónìí gẹ́gẹ́ bí Kristẹni olóòótọ́. So Jòhánù orí 4 ẹsẹ̀ 24 John 4:24 ó kọ́ wa nípa ìjọsìn tí Jésù ń béèrè lọ́wọ́ wa, ìjọsìn òtítọ́ àti tẹ̀mí. Lílo èlò orin kún ìjọsìn sí Ọlọ́run kò ti pa òtítọ́ wá, torí àárí àpẹẹrẹ kan nínú májẹ̀mú tuntun. Tí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ lónìí, ó ti tako òfin Ọlọ́run, ó tako òfin Ọlọ́run, ó tako ìlànà tá a bá lọ́wọ́ àwọn àpọ́stélì Kristi. Àwọn àpọ́stélì Kristi sì kìlọ̀ pé ẹni tó bá mọ Ọlọ́run á tẹ́tí sí àwọn àpọ́stélì, ẹni tí kò bá mọ Ọlọ́run kò ní tẹ́tí sí àwọn àpọ́stélì. Nípa èyí la fi ń mọ ẹ̀kọ́ òtítọ́ àti èké. By this we know spirit, ẹ̀mí òtítọ́, the spirit of truth and spirit of error. Ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 6 ló sọ bẹ́ẹ̀. 1 John chapter 4 verse 6 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wà nílé, Ọlọ́run fẹ́ ká mọ òtítọ́ nípa orin kíkọ sí Ọlọ́run. A ò rí àpẹẹrẹ pàtó kan nínú májẹ̀mú tuntun pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ wọ́n ń lo ohun èlò orin kún ìsìn wọn sí Ọlọ́run. Jésù la fẹ́ tẹríba fún, òun sì la fẹ́ sìn. Ọ̀nà tó bá sì gbé kalẹ̀ fún wa pé ká fi sìn náà la gbọ́dọ̀ fi sìn. A gbọ́dọ̀ ní ilé èrò ti ara wa, torí pé ilé èrò ti ara wa yàtọ̀ sí Ọlọ́run. Òdodo ti ara wa ó yàtọ̀ sí òdodo ti Ọlọ́run. Òdodo ti Ọlọ́run la gbọ́dọ̀ tẹ̀lé, ká fi òdodo ti ara wa ká fi sápá kan. Òdodo ti Ọlọ́run ń pè pé ohun tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, òun la gbọ́dọ̀ tẹ̀lé. Kò ti lílo èlò orin kún ìsìn lónìí, kò ti inú òdodo Ọlọ́run jáde. Ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 14 sí 17. Paul sọ pé ojú kò tì mí láti wàásù ìrere Kristi, torí agbára Ọlọ́run ní sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti eléni pẹ̀lú. Nínú rẹ̀ láti fi òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́.
nínú ìyèrè láti fi òdodo Ọlọ́run hàn pé olódodo yóò yè nípa ìgbàgbọ́. Nínú ìyèrè ni gbogbo òdodo Ọlọ́run farapamọ́ sí. Nínú ìyèrè Kristi, nínú ìlànà ìsìn májẹ̀mú titun ni gbogbo òdodo Ọlọ́run farapamọ́ sí. Níbẹ̀ láti lè wá ọ̀nà tá a ti lè sin Ọlọ́run ní ìsìn òtítọ́ àti ìsìn tó mú ìsìn tẹ̀mí àti ìsìn òdodo gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Righteousness, èyí tó túmọ̀ sí pé kí a jẹni títọ́ níwájú Ọlọ́run. Nítorí Ọlọ́run gbé kalẹ̀ torí pé Ọlọ́run kì í ṣàṣìṣe. Ọlọ́run òtítọ́ ni, Ọlọ́run títọ́ sì ni pẹ̀lú. Ohun tó sì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ títọ́ ni a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Kò sí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa àrí àpẹẹrẹ kan nínú májẹ̀mú tuntun tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ wọ́n lo èlò orin láti fi kọrin sí Ọlọ́run àrí àpẹẹrẹ bẹ́ẹ̀. Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 11 láti sọ pé tẹ́nikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tẹ́nikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi ká lè máa yin Ọlọ́run lógo, ẹni tí ògo, ọlá àti agbára wà nípasẹ̀ rẹ̀. So tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run, níbo la ti rí àgbékalẹ̀ pé àwọn ìsìn májẹ̀mú titun, àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ wọ́n lo èlò orin láti fi jọ́sìn sí Ọlọ́run. Kò sí àpẹẹrẹ kan. Ọlọ́run sì sọ pé ká dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́, kí a sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀. Níbi tí Bíbélì bá ti dákẹ́, ó fẹ́ ká dákẹ́ ni, kò fẹ́ ká sọ̀rọ̀. Níbi tí Bíbélì bá ti dákẹ́, níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, ó fẹ́ ká sọ̀rọ̀, ká sì tẹ̀lé àṣẹ èyí tí ó gbé kalẹ̀ fún wa. Kò ní nǹkan ṣe lílo èlò orin nínú iṣẹ́ ẹ̀sìn nínú májẹ̀mú tuntun, kò ní nǹkan ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run. Gbogbo ohun tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìyè àti ìwà bí Ọlọ́run á ti fi hàn fún àwọn àpọ́stélì. Gbogbo ohun tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìsìn Kristi á ti fi hàn fún àwọn àpọ́stélì. Àwọn àpọ́stélì Kristi sì ti fi hàn fún àwa Kírísítẹ́nì lónìí nípa àkọsílẹ̀ tọ́lọ́run mí sí wọn láti kọ sílẹ̀ fún wa. Gbogbo àwọn àkọsílẹ̀ yìí òun la rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A sì rí àpẹẹrẹ kan tó fẹsẹ̀ múlẹ̀ pé bí a bá ti ń sin Ọlọ́run, tí a bá ń yin Ọlọ́run lógo nínú iṣẹ́ ìsìn wa nínú májẹ̀mú titun, a gbọ́dọ̀ fi èlò orin kún orin kíkọ wa. Kò sí àpẹẹrẹ kan. A sì gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. So tá à ń gbìyànjú láti fẹsẹ̀ wa múlẹ̀ ni pé lílo èlò orin nínú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni, nítorí a ò rí àgbékalẹ̀ kan nínú iṣẹ́ ẹ̀sìn májẹ̀mú tuntun pé wọ́n lo ohun èlò orin láti yin Ọlọ́run lógo. A rí àgbékalẹ̀ kan, a sì rí àpẹẹrẹ kan, a ò rí àṣẹ pàtó látẹnu Kristi, a rí àpẹẹrẹ láti ọwọ́ àwọn àpọ́sítélì, a ò sì rí pé ọ̀rọ̀ tó súyọ nínú májẹ̀mú tuntun a ò rí ọ̀rọ̀ tó súyọ nínú májẹ̀mú tuntun pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ wọ́n kóra wọn papọ̀, wọ́n bẹ̀ sí yin Ọlọ́run lógo pẹ̀lú onírúurú ohun èlò orin. A ò rí àpẹẹrẹ kan. Ibi tọ́lọ́ bá sì ti pàṣẹ pé kí a dákẹ́, a gbọ́dọ̀ dákẹ́ níbẹ̀. Ohun tọ́lọ́ ò bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ a gbọ́dọ̀ ṣe. Ohun tó bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ a gbọ́dọ̀ ṣe. A rí àpẹẹrẹ pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ wọ́n ń kọrin ìyìn sí Ọlọ́run láti ẹnu wọn, èyí tí àwọn olóyìnbó ń pè lónìí a cappella. Kéèyàn fi ẹnu rẹ̀ kọrin ìyìn sí Ọlọ́run. Àpẹẹrẹ tá a rí nínú májẹ̀mú tuntun nìyí. A sì ti fi onírúurú àwọn ẹsẹ̀ Bíbélì hàn wá nínú májẹ̀mú tuntun tó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé bí a ti pa wọ́n láṣẹ nìyí láti máa yin Ọlọ́run lógo nínú orin ìyìn sí Ọlọ́run. A ti wo Kólósè orí 3 ẹsẹ̀ 19, a ti wo ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 19, a ti wo ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 15, a ti wo ìwé Mátíù orí 26 ẹsẹ̀ 30, a ti wo ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 9, a ti wo ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 13, a ti wo onírúurú àwọn ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ múlẹ̀ pé nínú májẹ̀mú titun àwọn Kírísítẹ́nì àti ìjọ Ọlọ́run a pa wọ́n láṣẹ pé kí wọ́n máa kọrin ìyìn sí Ọlọ́run nípa èso ètè wọn tí ń jẹ́wọ́ orúkọ Olúwa. Òfin Ọlọ́run nìyí nínú májẹ̀mú titun. Ìbéèrè ni pé lílo èlò orin lónìí ti gbajúgbajà. Inú àwọn èèyàn gan dùn gan tó bá fi èlò orin kọrin.
ṣùgbọ́n kí ni Ọlọ́run wí? Àpẹẹrẹ wo la rí nínú Bíbélì? Ta la fẹ́ tẹ̀lé? Ṣé Ọlọ́run ni tàbí ènìyàn? Ṣé ìdárayá ni àbí ìsìn mímọ́ sí Ọlọ́run tó ṣe ìtẹ́wọ́gbà sí Ọlọ́run alààyè? Èwo la fẹ́ tẹ̀lé níbẹ̀? Tó bá fi dídá ìrònú tèmi gẹ́gẹ́ bí ènìyàn, Ọlọ́run ni ká tẹ̀lé gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run. Bọ̀bá bá fẹ́ dárayá, bàbá fẹ́ múnú ara wa dùn, a lè ṣe ohun tó ń wá, ṣùgbọ́n pé a fẹ́ sin Ọlọ́run gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tó gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ padà sí àṣẹ àwọn àpọ́sítélì, a gbọ́dọ̀ padà sí ọ̀rọ̀ Kristi pàtó, a gbọ́dọ̀ padà sí ọ̀rọ̀ tó súyọ necessary inference nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Bá a ṣe lè ṣe fẹ́ Ọlọ́run nìyí. Ṣùgbọ́n Ọlọ́run la fẹ́ sìn. Ṣùgbọ́n ló pa láṣẹ ká sìn òun. Ohun tó sì gbé kalẹ̀ pé ká fi sìn òun la gbọ́dọ̀ lò. A gbọ́dọ̀ ṣe òmíràn. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Nínú ìfẹ́ Ọlọ́run nípa orin kíkọ sí Ọlọ́run alààyè. Ọlọ́run ò béèrè lo orin kan lọ́wọ́ wa. Ọlọ́run ò béèrè, kò béèrè ohun èlò orin kan ká fi kún ìsìn wa sí Ọlọ́run, kò béèrè lọ́wọ́ wa torí pàrí àṣẹ kan pàtó. Ṣùgbọ́n lábẹ́ májẹ̀mú lọ́la àwọn èèyàn fi èlò orin, onírú èlò orin láti yin Ọlọ́run lógo. Ṣùgbọ́n lábẹ́ ìsìn májẹ̀mú tuntun, ìsìn Kristi, a ò rí àpẹẹrẹ bẹ́ẹ̀. A sì gbọ́dọ̀ dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́, kí a sì sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀. Bó ṣe yẹ kó rí nìyí. Ẹ̀yin ènìyàn wa nínú tí ẹ̀ ń gbọ́ wa. Tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Tá a rí nínú Bíbélì nìyí. Tọ́lọ́run fẹ́ kí a kíyèsí. Àwọn kan á tẹ̀ béèrè pé Dáfídì lo onírú èlò orin láti yin Ọlọ́run lógo. Ìbéèrè ni pé ṣé Dáfídì ṣé Kírísítẹ́nì ni? Ṣé àtẹ̀lé Kristi ní Dáfídì? Ní ìgbà tí Kristi wá tó fi ẹ̀mí rẹ̀ ṣe ìrúbọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, ló gbé ìsìn rẹ̀ kalẹ̀. Àwọn tó gbàgbọ́ tí a baptisi, àwọn ẹ̀ ló jẹ́ àtẹ̀lé Kristi nínú ẹ̀kọ́, nínú ìwà, nínú ìṣe, nínú ohun gbogbo. Jésù la gbọ́dọ̀ tẹ̀lé, òun la láṣẹ. Àṣẹ tó sì gbé kalẹ̀ ó ti tó fún wa gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ǹjẹ́ orin kíkọ ni? Bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ lílo èlò orin ni? Bẹ́ẹ̀ kọ́, torí pé a ò rí àpẹẹrẹ kan nínú májẹ̀mú tuntun tó pa wá láṣẹ pé a gbọ́dọ̀ lo èlò orin láti fi yin Ọlọ́run lógo. Àti Bíbélì ti dá wa lóhùn. Bíbélì ti fi ọ̀nà rẹ̀ hàn wá. Tí wà ní pé ká ṣe ohun tí Bíbélì pa láṣẹ. Ètò yìí sọ pé jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ nínú ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run. Torí ohun gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìyè àti ìwà bí Ọlọ́run àti fi hàn wá nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Tí wà ní pé kí a ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Nítorí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni nípa orin kíkọ àti lílo ohun èlò orin láti yin Ọlọ́run lógo nínú ìsìn májẹ̀mú tuntun, ìsìn Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀. Ohun tí Ọlọ́run fẹ́ ká mọ̀ bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run ò ní pé a kò gbọ́dọ̀ fi kún ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ yọ kúrò. A fẹ́ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ mímọ́ Olúwa méjì yìí. Àkọ́kọ́, ìwé Deuteronomy orí 4 ẹsẹ̀ 2. Ní ìgbà tá a fún àwọn Ísírẹ́lì ní òfin tán, Ọlọ́run kì wọ́n nílọ̀ pé òfin tá a fún ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi kún, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò gbọ́dọ̀ yọ kúrò. Deuteronomy orí 4 ẹsẹ̀ 2 ló sọ bẹ́ẹ̀. Deuteronomy chapter 4 verse 2. Ní ìgbà tó yá nínú ìrìn àjò àwọn ọmọ Ọlọ́run, ìwé orí 30 ẹsẹ̀ 5 sí 6, Ọlọ́run ti gbé ìkìlọ̀ dìde pé ẹnikẹ́ni tó bá fi kún ọ̀rọ̀ Ọlọ́run a ó mú ní èké. Nígbà tó tún yá tá a ti sọ àsọtẹ́lẹ̀ tán nípasẹ̀ Jòhánù àpọ́sítélì tó fi ìwé ìfihàn hàn àwọn Kírísítẹ́nì àkọ́kọ́, tá a sì kọ àkọsílẹ̀ fún wa lónìí. Ó ní ẹnikẹ́ni kò gbọdọ̀ fi kún ọ̀rọ̀ ìwé àsọtẹ́lẹ̀ yìí. Bí ẹnikẹ́ni bá fi kún, a fi onírúurú àwọn àjàkálẹ̀ àrùn. Bí ẹnikẹ́ni bá yọ kúrò, a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé ìyè. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí.
tàrí nínú bíbélì ni pé a gbọ́dọ̀ dúró níbi tí bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí bíbélì bá ti dákẹ́. Nípa ìjọsìn sí Ọlọ́run, orin kíkọ lọ́lọ́run pa láṣẹ fún àwọn Kristẹni. Ó sì ní irú orin tá a gbọ́dọ̀ kọ. Orin sáàmù, orin là ń pè ní sáàmù, orin ìyìn, orin ẹ̀mí, kì í ṣe orin èpè. Ilé gbọ́dọ̀ yé wa. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Bí a ti ń tẹ̀síwájú láti ṣèfẹ́ Ọlọ́run, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, Olúwa yóò fún wa ṣe. Tí a bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kí ó máa bá wa gbé, kó sì kọ́ wa ní ìfẹ́ rẹ̀, kí àwa kó sì dùn nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Lórúkọ Jésù Kristi, Olúwa tó olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.